Hello, ẹ̀yin èèyàn mi, ó lágbára. Wọ́n ní kábíyèsí, ó kọ lẹ́tà that is lọ́ọ̀yà ẹ̀ pé òun fẹ́ sue kó bá òun sue ọba Frederick ní court pé ó ti sàn pé kó submit ẹ̀ sí court. Now, wọ́n ní nígbà ọba Frederick tó gbọ́. Wọ́n ní meanwhile kábíyèsí ó ti lọ fi ẹjọ́ ọba Frederick sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba ní meeting pé ó ti lọ sue ẹ̀ sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba. At the same time ó tún sue ẹ̀ sí court pé àwọn ẹni yes pé kó sue ẹ̀ because wọn ò mọ meaning nǹkan tí ọba Frederick ń try láti ṣe. Ó ṣe wá jẹ́ ìyàwó oníyàwó ló máa hun ọba Frederick láti máa ta sí gbogbo ìgbà. Ṣé kábíyèsí ta sí ìyàwó ẹ̀ rí ni? Ṣé Ọọ̀ni rìṣà ta sí ìyàwó ọba Frederick rí ni? Ó ṣe wá jẹ́ ìyàwó tòun ni ọba Frederick jẹ́ kó gbádùn. Pé tí ò bá jẹ́ pé ìyàwó òun jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ tó dẹ̀ jẹ́ ìṣiṣẹ́ Ọlọ́run tòótọ́ tí ò dẹ̀ ń ṣe àwọn ìyàwó gbàtú ẹ̀yọ̀, àwọn ìyàwó tó máa wò ta tí ò ní tẹ́ lọ́rùn, àwọn ìyàwó tó jẹ́ pé wọ́n ní integrity nínú láìwọ̀n kàn máa ṣe ránù. Pé ìyàwó òun ṣe bẹ́ẹ̀ o. Pé tí ò bá jẹ́ pé òun gan ní ìfẹ́ ìyàwó òun gan tí ìyàwó òun tó ń dẹ̀ trust ẹ̀. Ọba Frederick ìbá ti jẹ́ kí ìyàwó òun kúrò ní ààfin, ìbá ti lé ìyàwó òun kúrò láàfin torí ìkà ni ọba Frederick. Pé torí ẹ̀ kí ló fẹ́ fi ìyàwó òun ṣe? Wọ́n ní kábíyèsí. Wọ́n ní ọba Frederick wá rẹ́rìn-ín ló bá bẹ̀rẹ̀ sí ní sọ fún kábíyèsí pé kábíyèsí ò tó bẹ́ẹ̀. Ṣé kábíyèsí lérò pé òun nìkan ló lẹ́sẹ̀ ni? Òun nìkan ló ní àwọn èèyàn. Òun náà láwọn èèyàn, òun náà ní ẹ̀fọ́, òun náà lè kanna. Tóun lè fi dí pẹ̀lú kábíyèsí Ọọ̀ni. Pé kábíyèsí òun mọ nǹkan tó ń ṣe é. Ó nǹkan tó ń ṣe ẹ́ ni pé owú jíjẹ ti fẹ́ pa ẹkún. Ó kàn ju owú gbé pé owú jíjẹ ò jẹ́ kí o gbádùn. Pé òun ló ń ṣe kábíyèsí Ọ̀jájá. Wọ́n ní ọba Frederick wá ní òun máa make sure pé òun máa dí pẹ̀lú owú jíjẹ tó wà lára kábíyèsí Ọọ̀ni. Pé báwo ni ọba Frederick báwo ni kábíyèsí ṣe máa sọ pé òun fẹ́ sue òun ọba Frederick. Kó máa ń ṣe bí kábíyèsí Ọọ̀ni ṣe ń fojú yẹn wo òun lòun wà kó òun máa burú gan. Òun máa ṣe kinní. Wọ́n ní ó burú tó fi jẹ́ pé ìyàwó níyàwó ló wá wọ̀n torí ó burú. Ta ló ta sí ìyàwó ẹ̀ rí gẹ́gẹ́ bí nǹkan tí ọba kábíyèsí ọba Ifẹ̀ tó sọ fún òun ta sí ìyàwó ẹ̀ rí. Àbẹ̀wòdẹ ni kóun níyàwó kó má jẹ́ kí ìyàwó òun gbádùn. Pé àwọn méjèèjì ti jọ ti ṣòkòtò ẹsẹ̀ kan bọ́nu ṣòkòtò. Wọ́n ní ṣe ni ọba Frederick wá ní kí kábíyèsí nìṣó òun náà dẹ̀ sọ fún un. Pé kábíyèsí Asimi ẹ̀dọ̀ kì í ṣe pé òun ò ní nǹkan kan láti fi ìyàwó ẹ̀ ṣe o. Òun ò ní nǹkan kan láti fi Naomi ṣe. Òun kàn rí pé Naomi kàn jọ ìyàwó gidi, ọmọ gidi, integrity, ìyàwó téèyàn lè fi ṣe olórí, tó lè fi ṣe queen, tó lè fi ṣe gbogbo nǹkan. Pé òun lòun fi ń admire. Pé ṣe rí pé owú jíjẹ ti fẹ́ ṣe kábíyèsí Ọọ̀ni lè ṣe. Òun gbé kéèkì, òun ṣe kéèkì, òun gbé lọ fún torí gbọ́ pé ó ń ṣe birthday. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ba kéèkì òun jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ tútù. Pé ṣe bí owú jíjẹ ló ń ṣe kábíyèsí. Pé definitely pé kábíyèsí ni ó rán Naomi pé kó lọ ba kéèkì òun jẹ́ nítorí kíni nítorí owú jíjẹ. Òun ò ní nǹkan fi ìyàwó ẹ̀ ṣe. Òun kàn máa ń admire ẹ̀ ni. Òun dẹ̀ appreciate ẹ̀ ni. Kì í ṣe pé bóyá òun like Naomi láti fi ṣaya. Òun mọ̀ pé Naomi ìyàwó Ọọ̀ni ni. Kí ló ń fẹ́ fi ìyàwó oníyàwó ṣe? Òun máa ń ṣe bẹ́ẹ̀ tó òun. Ó máa ń ṣe kíni o. Pé òun kàn appreciate Naomi pé ó jẹ́ ìyàwó tó jẹ́ pé ní àfihàn pé ìwé tó fi ń encourage àwọn obìnrin tó kù pé òun lòun ṣe ń appreciate ẹ̀. Pé in fact pé obìnrin yẹn pé ó nice, ó ṣe kíní, ó ní ọ̀wọ̀ gidigidi lára. Gbogbo ìtọ́ òun ṣe yẹn kí ṣe pé bóyá òun ṣe é nítorí pé òun nífẹ̀ẹ́ Naomi láti ẹ̀fẹ̀ ó dé láyé pé òun ṣe yẹn pé kíní. Wọ́n ní nígbà tó rí pé kábíyèsí ti gbé another level.
ó ti gbé sí another level. Òun ni ó ṣe ń sọ irú nǹkan bẹ́ẹ̀. Tó bá fẹ́ appreciate èèyàn kì í ṣe ọ̀nà téèyàn fi ń appreciate ìyàwó oníyàwó nìyẹn. Lady yìí ti di ìyàwó oníyàwó, wàá pe ọkọ ẹ̀ pé ìwọ àti ọkọ ẹ̀ ẹ máa ṣe ọ̀rẹ́, ẹ máa ṣe oríṣiríṣi. Ṣé kò rí bí Governor Adeleke pẹ̀lú kábíyèsí bọ́n ṣe ń ṣe wọléwọ̀de tó ń láìkì ara wọn gidi gan, tó tún láìkì Naomi. Bẹ̀tẹ̀ ó níbi tó láìkì Naomi sí, ó kàn láìkì nítorí kábíyèsí. Ó láìkì Naomi torí Naomi ní integrity gan. Ó láìkì Naomi torí Naomi ní ọ̀wọ̀ púpọ̀ lára. Kì í ṣe pé ó láìkì ẹ̀ fún tìfẹ́, kì í ṣe pé ó láìkì ẹ̀ fún tìkíní. Wàá jẹ́ kó wà transparency. Anything tí Ọba Frederick yẹ kó ṣe fún Naomi, ó yẹ kó ṣe kí kábíyèsí, kó carry kábíyèsí along. Bẹ́ẹ̀ni kó máa sọ pé òun fẹ́. Ó ti pẹ́ tó ti sọ, ṣé lè wà ní ọ̀rọ̀? Ó ti pẹ́ tó ti sọ pé òun fẹ́ appreciate, òun fẹ́ dáná fún kábíyèsí kí òun lè fẹ́ Naomi. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá yìí sí. Ta ni ọmọ kan fẹ́ràn sẹ́nu kan wà tí. Ọba Frederick, àwa náà mọ̀ jẹ́ o, ẹ má fi nù wá o, a mọ gbogbo trick yìí. Tí kábíyèsí ò bá gbé gbèsè ǹsìn, ò ní máa sọ gbogbo eléyìí. Ní Ọba Frederick là ń bá wí. Ọba Frederick, ẹ̀yà tètè mọ bẹ́ẹ̀ ṣe máa tún ọmọlúwàbí yín ṣe lára kábíyèsí àti lára Naomi. Kò sí nǹkan tó burú káyìn àti kábíyèsí ọ̀jàjà kẹ́ṣọ̀rẹ́ ọ̀rẹ́ gidi gan, bẹ́ẹ̀ kì í ṣe bíi tìyàwó. Má tiẹ̀ lọ síbẹ̀ because Ọba Frederick ó ti wà guilty láti ilẹ̀. You are very guilty nítorí pé kò sí bó ṣe lè jẹ́, kò sí bí ọkùnrin náà ṣe lè jẹ́ kí ìyàwó wà nílé ọkọ, kí ọkùnrin máa sọ fún ìyàwó ẹ̀ pé òun fẹ́ ṣe kinní kan, òun fẹ́ ṣe gbá, òun fẹ́ ṣàwo, òun láìkì ìyàwó ẹ̀, òun fẹ́ kó fi ìyàwó ẹ̀ lẹ̀ fún òun. For what? Nǹkan tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Kì í ṣe pé bóyá kí Naomi kàn dédé àbí kábíyèsí kàn dédé sọ pé òun fẹ́ bá Ọba Frederick jà. Wọ́n lè ní issue tí wọ́n tẹ́lẹ̀ o, ṣùgbọ́n nípa ti ìyàwó Naomi àti kábíyèsí àti Ọba Frederick. Ọba Frederick, ẹ ti gbégbèsè tó yẹ pé ó wà very very wrong. Ẹ lè máa sọ fún ìyàwó oníyàwó pé ẹ like àbí kẹ́ máa sọ fún ọkọ ọlọ́kọ kẹ́ máa sọ fún kábíyèsí pé ẹ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ Naomi. Therefore gbogbo nǹkan tó bá ń ṣe ẹ kàn máa yọjú sí, ẹ máa fún ní gift. Ìgbà kan la gbọ́ pé ṣe lè ra mọ́tò fún gbogbo ẹ̀ lọ. Ọba Frederick, ẹ yá fi ìyàwó níyàwó lẹ̀. Tẹ́ bá yí bẹ́ẹ̀ yẹn, ẹ máa yí bẹ́ẹ̀ yẹn. Kò sẹ́ni tí ó mọ̀ pé ẹ̀yin ti wà guilty láti ilẹ̀ láti sọ pé fẹ́ ìyàwó níyàwó. Nǹkan tó ti wà nínú internet tí gbogbo èèyàn ti ń sọ ní internet. So ìtẹ́wá sọ yìí, a lè báyà dé, a lè sọ pé bẹ́ẹ̀ ni pé bóyá nǹkan tẹ́ lérò nìyẹn, ṣùgbọ́n ẹ kárí kábíyèsí along láti jẹ́ kí kábíyèsí mọ̀. Tí kábíyèsí ò bá sọ pé òun fẹ́ sú Ọba Frederick, ṣé Ọba Frederick yẹ kó máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde nígbà tó ti wọ́n sọ pé wọ́n ti sú ẹ̀ fún lọ́balọ́ba, wọ́n ti lọ fẹjọ́ sùn lọ́dọ̀ àwọn lọ́balọ́ba, wọ́n tún fẹjọ́ sùn ní kóòtù. Ọba Frederick wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yí òun mí ìnẹ̀ bẹ́ẹ̀, òun ṣe kínní, òjòwú ló kàn ṣe kábíyèsí, òun sọ pé òun fẹ́ gba ìyàwó ẹ̀, òun ò ní ìpìlẹ̀ nǹkan tó fẹ́ fi ìyàwó ẹ̀ ṣe kínní kan, òun kàn admire ẹ̀. Má admire mọ́. Gbogbo yín lẹ níyàwó tó fa ẹ lọ tọ́jú ìyàwó yín. Olúkálùkù tó kò sóbìnrin tí ò fa àìtọ́jú nìkan ni problem. Tẹ́ lọ tọ́jú ìyàwó yín o. Ẹ fi ìyàwó níyàwó sílẹ̀ o. Ẹ̀yin èèyàn mi, ó ti dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀ tí kábíyèsí ò bá sọ bẹ́ẹ̀. Ọba Frederick ní mọ̀ nǹkan tó wà lọ́kàn. Ju gbogbo ẹ lọ, ó wà lọ́kàn yín o, kò sí lọ́kàn yín. Nífẹ̀ẹ́ Naomi o, kàn lọ admire ẹ jáwọ́ kúrò nínú ọ̀rọ̀ Naomi. Ẹ má bá Naomi ṣe erékeré, ẹ má bá kábíyèsí ṣe eré pé mo fẹ́. Báwo ni ṣe máa sọ pé fẹ́ yàwó níyàwó, God forbid. Kálukú ṣọ́ra o. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní Ọba Frederick sọ pé kíní kan òun sọ bẹ́ẹ̀, òun ò mí ìnẹ̀ bẹ́ẹ̀, òun jíjẹ lásán ló ṣe kábíyèsí. Ẹ bá ẹjọ́ jàre ẹ̀yin èèyàn mi tó gbádùn gidi gan. Ṣẹ́yìn náà ń gbọ́, ẹ̀yin tẹ́ mọ òye, tẹ́ mọ ìmọ̀, tẹ́ ní ìmọ̀, ẹ bá dá sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá fi tó kù sí comment section, kẹ́ bá subscribe tó bá jẹ́ first time yín tẹ̀sẹ̀ gbọ́ ohùn lẹ́nu mi, kẹ́ bá mi
fi ìka tẹ́ fi ń tẹ̀ yẹn, ìka yẹn ẹ máa fi máa ṣe nǹkan gbogbo ọwọ́ yín, gbogbo ẹ̀yà ara yín, nǹkan rere lẹ máa rí lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Jésù Olúwa wa. Àmín. Ó ga jù. Ẹ ṣé.